ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ but mi fẹ́ kó pọ̀ mi fẹ́ gbà wá lásìkò. Ó ní pé mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ará Ìlọrin, ẹ̀yin ará Ìlọrin, ṣé ọkùnrin Àjàjà Sàdínì yìí ṣó ti tóbi ju ẹni tẹ́ lè pè sákèsí lọ ni? Ó ń sorí burúkú bẹ́ẹ̀ yẹn láti tako tó bá Ìlọrin sọ, gbogbo yẹn dẹ̀ ń wòran on a daily basis ló fi ń wúwa lórúkọ pé òun ń sọpọ́tì àfa òun fẹ́ gbìjà àfa òun. Gbogbo tó ń ṣe yẹn wàláì mo máa ń ṣe ju ẹ lọ, a máa ń ṣe ju ẹ lọ wàláì tàláì. Tá máa kan àfa ẹ lábùkù tí ó sì ń kankan tí ó ṣẹlẹ̀, tá máa wọ́ wọn gbogbo táwọn àdé máa sọ pàtà àfa ẹ báyìí àwọn èèyàn máa tẹ́sítì sí pé òdodo ló ń sọ. Ó rò pé ó mọ̀ ọ̀rọ̀ sọ, ó rò pé ó mọ̀ wá wù, ó rò pé ó mọ̀ wá àfa ẹ̀gbọ́n á pè é báyìí pé àwọn òun ẹ̀ ń ṣe gbogbo orí burúkú tó ń sọ yẹn. Ṣé lára náà ló bá tiẹ̀ jẹ́ débi tó dé? Ṣé lára náà ni? Ìlara náà ni olówó tó dé fídíò kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Tọ́lá afáì náà máa jẹ́ kò sí nǹkan tó kẹ́mi o. Jàmá ìjà jọgbọ́n tó lórí burúkú sọ. Gbogbo ọlá tó wọlé ní ọ̀dà o ti lọ́lá o ti lówó o ti ní gbogbo nǹkan. Wá dákọ̀ ara rẹ nìkan. Má bàa àgbàlagbà kún. O ò ní yàtọ̀ sí àwọn olórin táwọn náà lówó. Ẹ̀yin náà gbọ́rọ̀ pònú tó lè sọ kó yọ orúkọ àwọn àgbàlagbà kó ní orúkọ àwọn àgbàlagbà wo ló ń sọ pé kó yọ kúrò. Àfa ẹ̀ tó rán ẹ̀ ń ṣe àbúrú sọ pé kó náà yọ orúkọ bàbá rẹ̀ kó ní orúkọ tó ń jẹ́ tó bá rọrùn bẹ́ẹ̀. Ìjọ tí bàbá wa àgbà Sheikh Mufti Diyar àfa àgbà fún gbogbo Olúlọrin àtàgbègbè ẹ̀ lápapọ̀ ọjọ́ tó ti jó orúkọ wọn ìjọ ló gbọ́ tán fi kún ara orúkọ wọn pé ọmọ bàbá Lágége rí ìjọ ló gbọ́ rí ṣó gbọ́ rí. Oníkìtìpá rẹ̀ náà ló ń jẹ́ tó bá tó wá yọ oníkìtìpá yẹn kúrò ń bẹ̀ sórí Sùláìmán yẹn lásán ó tó. Bàbá oníkìtìpá yẹn àwọn náà fún agboolé wọn lórúkọ, àwọn làwọn èèyàn mọ̀ ta ló mọ̀ àwọn bàbá wọn lánàá. Ọ̀gá àti ẹ tí wọ́n ń gbìjà yìí tí ò bá sórúkọ bàbá rẹ̀ ní orúkọ rẹ̀ kò lè jẹ́yàn. Òdodo pọ́nbélé kò dání nǹkankan, wọn dání nǹkankan tó dá àtàtì mọ́ orúkọ tiwọn nìkan. Tó wáá pé bàbá wọn ò rí mọ́ ṣe rí yẹn ni wàláì tàláì bóyá wọn Ọlọ́run mọ̀ sẹ́ tí wọ́n bá mọ̀ ṣe. Sórí ọmọ sàn ni ẹ já máa gbórí burúkú tó ń sọ lọ́nà. Abẹ́gbọ́ ọ̀hún kúkú tí ìlówó táwọn Davido ọ̀sá àfa àwọn ìyá yìí lọ́dọ̀ wá ìyá yìí tó tí ìlówó tó Davido àbí èwo tó ní ọ̀kan báyìí Wizkid abẹ́gbọ́ àwọn yẹn ti lówó débi tẹ́yìn alówó dé ìwọ náà wá lọ já àfa ọ̀rọ̀ wa fowó kún já àfa rẹ̀ ọ̀wá wọn wípé nígbà tí wọ́n já àfa tọ́lọ̀ fún wa lówó yá àwọn náà ti di àti ní sèkìlá àwọn náà ti àráì individual ti wá gan àwọn náà àti tó lè tọ́ka pé báyìí làwà ọ̀wá ní kó ọ̀rọ̀ sọ fún ẹni kọ́ yóò kọ gbogbo àwọn àfáàrí ọ̀nbẹ lára rẹ̀ wọ́n yọ kó mẹ́ ọ̀wá yẹ kó kọ́ ara rẹ̀ nìkan náà ni wọ́n máa gbé kì ó ti wọ́n ẹ̀rí bí wọ́n. Àjàjà Sàdínì sórí páláyé bàjẹ́ ni ẹ báwo ló ṣe possible kéèyàn yorúkọ èmi kó ní kí n yorúkọ bàbá mi kó nu orúkọ mi for what? Ṣó nǹkan ló bí mi ni? Ṣó rọrùn ni? Sọ pé káàfà rẹ náà yorúkọ bàbá rẹ kó nu orúkọ tó ń gbé káàkiri kòrò fún lásán báyìí ní òkú gbogbo ohun táàfà rẹ dà lónìí gbogbo ojú táwọn èèyàn fi ń wò lónìí gbogbo àpọ́nlé táwọn èèyàn ń fún lénìí orúkọ bàbá rẹ ni wọ́n ń wò mọ́ lára kò ní nǹkan kan. Orúkọ bàbá rẹ ni wọ́n ń wò mọ́ lára iṣẹ́ tí bàbá rẹ ṣe àpọ́nlé rẹ ni wọ́n ń fún ààyè tó jókòó sí yẹn òun làwọn èèyàn fi ń pọ́nlé. Tẹ́ bá lẹ ya olórí burúkú tó bá sọ̀sọ̀kúsọ ó gbọ́gbọ́kúgbọ̀ àti wọ́ àti tó pèlà rẹ̀ lónílé rẹpẹtẹ yẹn ẹ̀yin lẹ́ẹ̀ dáná ọgbàrú tẹ́lẹ̀ bá dẹ̀ mú yín so tẹ́ bá ṣe ń gbé wá báyìí àbá máa ráàyè láàrin oṣù kan ìjọba bá ráàyè náà lè máa gbèsè kò sọ̀rọ̀ lórí ẹ̀. Olórí burúkú ni èyí tó pèlà rẹ̀ lónílé rẹpẹtẹ yẹn náà kó bọ́ ta báyìí láti gbà tí Sheikh Adam ti wà láyé bàbá Kamaludin ti wà láyé ó wà lára àwọn tó máa ń jáde lọ lọ́dún yẹn tí ó lọ dọ́gbọ́n rìkọ́ọ̀dù ohun tí bàbá Kamaludin bá ti wá láti lọ ni wá ṣe wá sílé kù ó wà lára àwọn tí ó lọ máa gbé information bú tí ó lọ máa gbé fún Sheikh Adam pé ẹ̀gbọ́n tí lágbájá sọ ń pa yín ẹ̀gbọ́n tí lágbájá tún sọ ń pa yín sọ pé kó bọ́ta kó búra kó mọ́ látúbọ̀tán dáadáa tó ń bá ṣe bẹ́ẹ̀ rí. Yóò sì mọ bọ́ta àwọn olórí burúkú tí wọ́n dàrin àwọn bàbá méjèèjì rú ìlẹ̀ṣẹ̀ kí wọ́n ṣàdúrà fáwọn bàbá wọn ta ló nídìí àdúrà orí burúkú tó ń ṣe. Ṣé bí wọ́n ṣépè lọ́dún yẹn pé àwọn tó dàrin àwọn bàbá méjèèjì rú wọn ní látúbọ̀tán ṣé wàá hàn lára yín ṣé wàá látúbọ̀tán àti bá túbọ̀tán yẹn náà ni gbogbo tá à ń rí tí gbogbo ẹ̀ ṣe ń rí wo bó ṣe rí ṣé báwọn yòókù ẹ̀ ṣe rí nìyẹn àwọn classmates ẹ̀ yòókù ṣe bá ṣe rí ló ṣe rí yẹn tábà sí pìtàn nísìn 1978 èmi mo wà lẹ́dọ̀ ọ̀hán wo babalájá gbogbo tó ń sọ yẹn àfa rẹ ló bá wí kò bẹ́ẹ̀ ní kankan wí. Alhamdulillah nínú ìjà àfa lẹ́ni nílẹ̀ tó mọ́ lẹ́ni tá a bá sọ̀rọ̀ àwọn afá tọ́lọ́ ń gbà fún tọ́lọ́ ń kẹ́ oníkíjìpọ̀ wà láàrin wọn tá a bá rántí àwọn bàbá àtànà mọ́ àfa tiẹ̀ lára ni kò sí nǹkan kan tó dá sí kàwé ilé kéwù náà ni
kí wàá ní nǹkan tó wà spectacular tó rọ̀ mọ́ orúkọ wọn wàá ní nǹkan yọ orúkọ wọn dárúkọ Davido Wizkid ẹni tó máa ń sọ̀rọ̀ àwọn tó ń kọ hip hop tí wọ́n lówó wọ́n mọ̀ Wizkid wọ́n mọ̀ Davido fine tó máa ń sọ̀rọ̀ àwọn àfa alálùbárí kátó ló ń gbà fún àfa tiwa wọn dárúkọ àfa gbà ó wà ń bẹ kò ṣe parẹ́ wọ́n máa wọn Sheikh Ibrahim Abdul Majid ọmọ ẹlẹ́yà sóòrí àwọn àfa méjèèjì tí wọ́n dárúkọ bó ṣe rí ni sóòrí wọn ni a kò sí comparison láàrin àwọn méjèèjì o ṣùgbọ́n àwọn àfa tiwa tó ṣe mú yàn gan la ń dárúkọ yẹn àwọn bàbá wa tó ṣe mú yẹn gan àwọn baba alálùbáríkà kí wọ́n á yọ ti Sheikh Imran Abdul Majid kúrò ń bẹ kí wọ́n á máa sọ̀rọ̀ baba mufti nìkan ṣé kò tó mú bàbá rẹ̀ jáde play fídíò bí bàbá ẹ̀ ṣe lo ayé bàbá ẹ̀ play fídíò bí bàbá ẹ̀ ṣe lo ayé kárí orí burúkú táwọn bàbá ti ń ṣe lánàá òun ló ràn ẹ̀yin ọmọ lónìí wo bó ṣe ń lò gbèsè ayé ta ló lè fi ẹ tọrọ ọmọ kéèyàn jáde báyìí nínú àáfàá tó ń gbìjà gan òun lè sọ pé báyìí ẹ ṣe rí ní káyé ọmọ òun ṣe rí kò possible wá jáde wá ṣé lára náà ló bá tiẹ̀ jẹ́ débi tó títà yẹ bàjẹ́ dé ṣé lára náà ni ohun tó gbé dání àti òun lé rẹpẹtẹ náà látọdún 1978 1972 orí burúkú tó ń ṣe yẹn náà ló mójútó tó fi dé ní òun náà ló dàgbà sí lára yẹn kó bọ́ta kó wá sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ rí kó wá gbé information kó dọ́gbọ́n lọ gbọ́ lecture tí baba Kamaludin sí kó wá lọ sọ fún Sheikh Adam ká máa fi bánú wọn jẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe fún bàbá bẹ́ẹ̀ náà lè ń ṣe fún ọmọ ṣe ń tẹ́ wáyé wá ṣe nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ bákú nìyẹn olórí burúkú ló pọ̀ láàrin ohun tó ń ṣe mí lẹ́nujọ́ mẹ́ta ìkọjá tí mo mójútó lẹ́nujọ́ mẹ́ta ó kọjá kí n máa wá ta kí n máa bẹ̀yìn olórí burúkú tẹ̀ ní láìfù yìí kí n máa bá yín tàkùrọ̀sọ online but ẹ lè sọ̀rọ̀ kankan lọ scot free kò possible ẹ máa gbé sí ẹranko nìyí ó ò ní àwọn wo ló bí wọ̀ ìgàn àwọn wo ló bí ẹ ó ò ní better upbringing ó ò ní in fact irú èèyàn tó jẹ́ ó ti fi hàn bí àwọn bàbá àtìyá tó bí ẹ ṣe rí ìwọ ayé ẹ ló worst jù láyé ìwọ náà ló ní káwọn èèyàn tẹ́bá sálù àlá tán ẹ fa sìgá nílé àlù àlá báyìí kò bàrún jẹ́ ìwọ náà ni gbogbo lẹ́kítọ̀ táwọn èèyàn ò ṣe rí àrà àfa alálùbáríkà kan ìwọ náà ló sọ pé obìnrin tó bá fi wọ́sí machine fọwọ́ aṣọ ọkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ní lálùbáríkà ìwọ kò sí tó ti ṣe tán ó gbé ẹsẹ̀ lójú ẹsẹ̀ àfa tó lóun gbìjà yẹn bàbá nǹkan àdánwò tó dálẹ̀ sílẹ̀ Yorùbá ṣé wọn làárọ̀ tán yìí ṣáfàárẹ̀ wánu ṣáfàárẹ̀ nu ṣe ẹ̀dẹ́ yóò mọ̀ fi tọrọ nu ẹ̀dẹ́ yóò mọ̀ ẹ̀ tó rólé wọn tì ẹ̀ tí ò lè dálé bàbá ẹ̀rù ṣe ń tẹ́yìn ó fi tọrọ nìyẹn ṣáfà gidi nìyẹn àṣẹ bí gbogbo àwọn èèyàn là ń rí tó ń rólé bàbá wọn ṣe bí bàbá oníkìtìpá nìyẹn wo àwọn ẹ̀gbọ́n wọn wà lọ́dọ̀ wọn náà àwọn máa dúró ọmọ ẹ̀gbọ́n àwọn agada bá débẹ̀ bá inú wọn máa dùn ni inú wọn máa dùn pé no alhamdulilayi wọn á ń sọ̀rọ̀ ìkan wá sẹ́ni mẹ́sẹ̀jì sí mi nù yín mo sọ fún yín pé ẹranko ló pọ̀ nù yín ó ní kí n wo ẹni tẹ́ ń pè láfa gbà kò ní lè ké mo ní ẹni tó bá sọ̀yàn lórí ibú náà ni máa fi bú yàn ṣé bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ pariwo pé ó fẹ́ dájà máa àfa rẹ̀ sí méjì kó mọ́ ní jímọ̀ lọ béèrè tán ní jọ̀hún bàbá oníkíjípà wọn ń kí jímọ̀ lé wọn máa ń lọ sí ààyè yẹn lọ kírun wọn kò gbójà mọ́ wọn lọ sí ààyè yẹn lọ kírun ni ṣé gbádẹ́ fàbùkù káwọn náà wọn jáwọ́ ń bẹ̀ pé àwọn epo àbíta ìrówó rà ṣé bàbá oníkíjípà wà lè dá mọ́sálásí kọ́ ni bọ̀ wọ́n fẹ́ fi wọ̀ fún ẹ̀yin náà lẹ́sọ̀ pé wọn gbọ́dọ̀ kọ́ mọ́sálásí torí Sheikh Adam ti ní mọ́sálásí wọn gbọ́dọ̀ nílé kéwú torí Sheikh Adam bàbá wa àgbà àfa ńlá àfa Dáúdù àfa ńlá àfa ẹlẹ́yà bọ́n ṣe kàǹkà tó ti nílé kéwú ti Sheikh Adam tó ẹ̀yin náà lẹ́ ń pariwo wọn káàkiri lẹ́nu jẹ́ kí bàbá yẹn ó ní jímọ̀ níbi ààyè wọn lágége ńbẹ torí pé ẹ̀ ń pariwo pé wọ́n tún wá fi àpọ́nlé fún yín ẹ̀yin náà lẹ́ tún sọ pé kò ní mọ́sálásí ẹ̀ wo bí tó ti ń kọ́ yín wọ́n sẹ́ndì fídíò Sọ́ọ̀lù Ajánásí bàbá mi tó ti ń kọ́ àwọn ọmọ class wọ́n sẹ́ndì ẹ̀ sí mi kémi wù kò àfààyàn kò nílé kéwú ẹranko ní ẹranko ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ lùgbèsè ayé yín tẹ́ fi jáde láyé nìyẹn ṣé bẹ́ẹ̀ yín náà lẹ́ sọ pé tọ́ ma ti dalẹ̀ ẹ̀yin náà mọ̀ pé tó ní kéjì bàbá fi lè láàyè níbẹ̀ yẹn kọ́ mọ́sálásí ńlá àti owó yẹn kọ́ owó mọ́sálásí yẹn kọ́ ni problem ilẹ̀ kọ́ kọ́ pọ́n gbọ́dọ̀ sọ́jà dé báyìí káwọn fẹ́ kọ́ mọ́sálásí báyìí kò lè lo ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n máa fi dókè òdodo ṣé báyìí náà lẹ́ ń pariwo tẹ́rù ń báyìí bí tó ní kí bàbá kọ́ mọ́sálásí sáré irú kankan níbi báyìí mọ́ báyìí sáré kìí ṣe bọ́ lẹ́ ń sunkún káàkiri wọ́n ẹ̀ tí ì ṣe kankan lẹ́ ń sunkún káàkiri láyé yín ti fẹ́ bàjẹ́ yẹn nísìn àbí gbogbo ntẹ́ lè gbà lẹ́mọ̀ fi lo àwọn èèyàn gbogbo ntẹ́ lè gbà lẹ́mọ̀ fi Sheikh Adam wọn ì ṣe ọmọ fún bàbá Kamaludin ẹ̀yin ò gbà pé ọmọ ni wọ́n jẹ́ sí wọn ṣùgbọ́n olórí burúkú yín ẹ máa sọ pé bàbá mufti ọmọ ló jẹ́ sí mu dìrú níbo náà ti ń ṣerú ẹ̀ ibo ló ti jọmọ ibo alẹ́ ẹranko ni yín ẹranko mo sì ń bọ̀ eléyìí mo kàn wá fi ṣe sample fún yín ni mo ń bọ̀ in a very big manner orí yín ó pè ṣẹlẹ̀ yàwó rẹ ni this time around ọ̀rá for ọ̀rá ni.